يا إلهي يا ربنا لا تكلنا لمركزي كن لنا بعد أدمي لا تدعنا لمركزي مركزي أنت مركزي في حياتي لمركزي في رخائي وشدتي في مماتي لمركزي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أدركنا يا رسول الله. نعم إن فكرة البروغرام ẹ dákun ẹ má bá mi tẹ love and like ẹ dákun ẹ má bá mi tẹ love and like ẹ fẹ́ pẹ́ lérí program yìí so ẹ mọ̀ yí pé data ti fẹ́ tán lérí fóònù yìí mo wá sáré connect ẹ̀ mọ́ mo sáré tán hotspot níbi fóònù kejì náà gẹ́gẹ́ bí àkọlé mi lérí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lérí ìrọ̀lẹ́ yìí Compo versus Alfa Two-Face ìwà níjẹ́ kọ́rọ̀ yẹn pẹ́ ọ̀rọ̀ àwọn méjì ẹni mo fẹ́ sọ ẹni àkọ́kọ́ nínú ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ Compo ni Maruf ládàkúlẹ̀ kálukú ló mọ̀ adísílẹ̀ àbántó dájẹ́ ẹni tí kìí fẹ́ kí omi àlàáfíà tòrò sẹ́rí gbogbo ọ̀rọ̀ tí ń sọ látijọ́ yìí Sheikh Adam bàbá alájà àgbà wọ́n bí Sheikh Adam lọ́mọ aláàkọ́ bàbá sọmọ níbẹ̀ láàrin wọn kéde kan ìfẹ́ dá sọ̀rọ̀ rárá because ọ̀rọ̀ yìí ò nítumọ̀ sí mi fèlè àkíkà ọ̀rọ̀ yìí ò nítumọ̀ bí tí wù kó mọ̀ torí ìrìn tá a fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ ìrìn àǹfààní kan tó fẹ́ fún wa bí tí wù kó mọ̀ ok Maulana Sheikh Kamaluddin Al-Adabi wọ́n bí Sheikh Adam lọ́mọ fún mamaza kí ni nǹkan tó kù tó fẹ́ fà jáde níbẹ̀ o àná àwọn ọ̀rọ̀ kan wá ń jáde lẹ́nu rẹ̀ pé àwọn pàǹtírí tẹ́ ẹ̀kọ́ kalẹ̀ tẹ́ ń kà jáde o gbogbo ẹni tí ó bá ní tó ní làákàyè tó mọ̀ nǹkan rò papọ̀ yóò mọ̀ yí pé ọ̀rọ̀ rí o yàtọ̀ sí al-jahilu da'iman aw al-insanu da'iman aduwwun lima jahila ẹni tí kò bá nírú ẹni ò lè máa yẹ ni kéèyàn pe tíra kíkọ kó pe ní pàǹtírí lẹ́ni tí ò lè kọ torí wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa mo fọba téèyàn fi sẹ̀rí ọ̀rọ̀ mo fi búra èyí tí ìrí prógámù náà láyé tí Compo ṣe tó wá sọ lárúbáwá bẹ́ẹ̀ tí ò ṣe mistake èyí tí rí wallahi kódà kí lárúbáwá tó sọ kó má pe lárúbáwá àṣẹjù kan yóò ṣe mistake náà ni ẹni tí kò lè sọ àròbíyàtò fúsìá dúnà àyàkà fi bá dìl àkàtọ̀ àlìfáàìṣà sóhun ní ó wà lè kọ kíru ẹni bẹ́ẹ̀ máa wá sọ wípé àwọn pàǹtírí tẹ́ ẹ̀kọ́ ó yẹ kí kálukú ti mọ̀ wípé èèyàn yẹ̀yẹ́ lélẹ́yìí kì í ṣẹni téèyàn máa dá lò nínú tí ò fi wá wù mí kí n dá sọ̀rọ̀ rárá bí ti wù kó mọ̀ àkọ́kọ́ ni wípé mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run mo béèrè lọ́dọ̀ Ọlọ́run gbogbo tí ń jẹ́gbọ́n mi sí omi ò tó tí ń bẹ láàrin àdàbí àti màrìkàsí Ọlọ́run kó má sàpá náà rẹ̀ wàláhì ìtẹ́mi wà áfítà rẹ̀ nù mo fà lùkúrá ni mo fi kúrá àìgbọ́ra ẹni yé èdè àìyedè láàrin màrìkàsí àtàdàbí Ọlọ́run má sàpá náà kọ́lọ̀ ń jó tó kọ́lọ̀ ń fìfì ara wa síra wa lẹ́mìí gbogbo tí ò jẹ́ ń dá sọ̀rọ̀ nù because tí n bá ní kí n wọnú ẹ̀ ọ̀nà tí ọmọ òpònú aláìníla káyà dí sílẹ̀ yìí tí ń gbà fi fà wá wọnú ọ̀rọ̀ tá a bá tẹ̀lé wọnú ọ̀rọ̀ ń tá a fi ó dá lè má dá ń tá a fi ó bàjẹ́ lè bàjẹ́ ẹni ò jẹ́ kí n dá sí láti ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ àmọ́ tí mo wá padà wá fẹ́ dá sí nínú ọ̀rọ̀ yìí ó ní ọ̀rọ̀ kan tí máa tàkà rárá lérí ahọ́n rẹ̀ pé ẹ̀yin tẹ́ ẹ̀ nítumọ̀ yìí ya subhanallah ọ̀rọ̀ ni mo wá fẹ́ fọ́ sí wẹ́wẹ́ fún kó fi lè mọ̀ yí pé billahi lẹ́dí la ilaha illa huwa àwa ní ìtumọ̀jọ́ ọlọ wallahi ta'ala a ní ìtumọ̀jọ́ ọlọ ọ̀nà tá a sì fi gbà ní ìtumọ̀jọ́ ọlọ ni wípé ọ fi bàbá tó bí ọ fi ṣe fáàrí látara wípé ọláwọn kan béèrè pé ta ni bàbá rẹ ọláfà ni bàbá tiẹ̀ nínú àwọn tó sì jẹ́ product bàbá rẹ àwọn tí wọ́n ti di professor bẹ́nu wọn àwọn tí wọ́n ti di doctor bẹ́nu wọn in tó fi mọ̀ pọ̀ nítumọ̀ lọ́mọ ìjẹ́rù sẹ́tì bàbá rẹ ṣe tó fi nírú product tó níhun ṣe níwọ́jọ́ kó ti tọ́ ń ṣe mo sọ fún ọ mo ní jáde kọ́ wa sọ báyìí alànà kí gbogbo ayé gbọ́ kọ́ sì fi ìbúra sí wípé irú iṣẹ́ tó ń ṣe ní London tó wà ní sọ irú iṣẹ́ tó ń ṣe lọ
sọ irú iṣẹ́ tó ń ṣe lọ́hùn. Olúwatóyìn Imam Sáfì ìsìn náà ní blọọkù ẹ̀ torí pé mo rí pé eléri burúkú ẹ̀dá ẹni òfò sí ni ọ́ bí o bá fẹ́ bínú ẹ̀ kọ̀ọ̀kan máa mú yàn bínú náà sọ̀rọ̀ bí ẹni òfò ẹni àdánù ẹni ọ́ ẹ blọọkù ẹ̀ lọ́ọ̀lì máa sẹ̀mí lẹ́yìn ìlú sòlíbùtà torí dìtà ọ ti di masulubu látòní lọ masulubu anta ọ ti di masulubu má kọ́mẹ́ntì nọ́nsẹ́nsì sẹ́rí prógámù mi má blọọkù ẹ̀ dànù torí ìpè ọ́n bì ìpè ọ́ láti jọ tẹ́lẹ̀rí burúkú ọwọ́ rẹ̀ tí ń bú kálukú tí ń bú àwọn àgbàlagbà eléri bú ọwọ́ ara yín ẹ̀rí kẹ jáde kẹ ṣe lótó ọ̀nà tí ń gbà ṣe dìrá sọ̀rọ̀ tí ń ṣeun tí a bá fi ọ̀nà yẹn jáde sí ṣé nǹkan ò ní bàjẹ́ sẹ́rù pa àmọ́ntà sí ni àbẹ́ ìdákẹ́ta dákẹ́ ẹrù pé tójó ni rárá tójó kọ́ wàláì tójó kọ́ wàláì tójó kọ́ kìí sí tójó a ní tìmọ̀ jọ lọ ní gbogbo ọ̀nà tí èèyàn máa gbà nítumọ̀ torí sẹ́tà wà ń sẹ́tà sí jòkó tí dédé irú sẹ́tà nẹ́bì ni a máa ṣe ni aládìsí fún aláyà Kùránì fún kí ni sẹ́nà oníṣẹ́ta àlìm àwọn àwọn olóńkọ́ kéwú ní London tó wà a ní ọsọ sẹ́tọ̀ ń ṣe ní London sọ fáyé àwa mọ̀ abọ̀ bó ni ìwọ wá jáde kọ́ sọ fáyé pé irú sẹ́tọ̀ ń ṣe London tó fi ń sọ pé àwọn kan ò nítumọ̀ àwọn tó já sí pé ọ̀nà tí wọ́n fi ń jẹ ọ̀nà tí wọ́n fi ń mu ọ̀nà tí wọ́n fi ń ná tí wọ́n fi ń lò tásìrí wọn ò sì tú tọ́ mọ́ ń pa rẹ̀ rí tọ́ sì lè mọ́ ń pa rẹ̀ tọ́ fi kú sọ́ńtọ́ fi nítumọ̀ jùlọ àwọn èèyàn wọn ṣe bí nítorí tọ́ jẹ tọ́ mu in ló mú ọ lọ lè máa ṣiṣẹ́ tí èsè irú iṣẹ́ táwọn bàbá tó bí ọ́n ṣe àbí bẹ́ẹ̀ kọ́ sọ wá sọ́ńtọ́ fi nítumọ̀ ọ nítumọ̀ o mọ́ta rẹ o wàláì tàláyì ọ nítumọ̀ mo fọba tó dá gbó fi búra iṣẹ́ tó ń ṣe ní London tó wà tó lè ṣe dalẹ̀ sọ lè ṣe dalẹ̀ ni ọ lè ṣe dalẹ̀ sẹ́yìn lọ fẹ́rò kọ nítumọ̀ kọ̀ǹpó ọ nítumọ̀ má wájú máa jáde lẹ́nu rẹ mọ́ ipe àwọn kan wọn nítumọ̀ èyí òun àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gbólóhùn kan tó máa jáde lẹ́nu rẹ púpọ̀ tó máa sọ pé wàláhì ẹ bàjẹ́ èrí ẹ̀dá Ọlọ́run tó bàjẹ́ tó ọ sọ́mọ̀ pé gbogbo àwa yìí náà tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ sọ́mọ̀ pé ọ̀là kan máa lérí ni tó sì dá ọ lójú pé èmi kìí ṣẹgbẹ́ rẹ̀ tí tiwa yìí wá kéré tiwa yìí kéré níjọ́ tó jáde síta pé kí wo àti bàbá ń lè márùn kẹjọ jáde kẹjọ sọ Lárúbáwá ṣé ọ̀rọ̀ tó sọ ni ṣé ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni àbọ̀rọ̀ òmùgọ̀ má jẹ́ ń tọ́ o ọ̀rọ̀ wípé bàbá wọn lè márùn wọ́n tó bí lọ́mọ kọ́ o wọ́n tó bí lọ́mọ wọ́n bí rú rẹ lọ́mọ náà bó lè márùn ọ̀tọ̀ ní tó yẹ kó ṣe bàbá tó bí ọlọ́mọ ló yẹ kó pè jáde sí bàbá wọn lè márùn kájọ sọ Lárúbáwá látara àbàjẹ́ rẹ̀ kọ́ fi mọ̀ wípé kò sẹ́ni ó bàjẹ́ tó ọ mùdírù orílẹ̀ sọ́ọ̀mọ̀ wípé bọ́ ṣe pé àwọn náà síta nu láwọn tí ọmọ pé wọ́n ẹsẹ̀gbẹ́ rẹ̀ ọjà tó ṣe tẹ̀dírù ọjọ́ orí mùdírù ilé kíní kan kèjú 40 lọ ó ti lé 40 kíní kan ya subhanallah odidi khalifa lè kéw tí èsè lè kéw kéké ilé kéw tó ti kharraja rijalan min al-ulama odidi mùdírù bẹ̀ tó sì já sí wípé gbogbo tí ń jẹ́ àwọn ọmọ kéw tí wọ́n gba ilé kéw náà jáde àtèyí tó ti di professor àtèyí tó ti di doctor àtèyí tó yẹ pé fídì ibòmíì ni wọ́n tún gbà lọ kálukú wọ́n rí àbùkọ̀rí ya ara mùdírù yìí wàsájádù lé àbùkọ̀rí ya tì wàtàwádọ̀ ọ̀hún odidi orú mùdírù ìní wọ́n máa ń fa lásọ ọ̀n fa lẹ́wù ọ̀n fa tẹ̀tẹ̀ síta kọ̀ǹpó ọbàjẹ́ gan wallahi taala ọbàjẹ́ gan àti wá àti kéjì rẹ wèrè sákìsákìsákàsáká mo rí prógámù rẹ̀ tó ṣe ìjọ tó ti ṣe prógámù mo rí bọ́ mọ́ kà fún ayọ́lẹ́rẹ́ pé àwọn eléyìí rọ́bìṣì ni torí èèrí bí tí mo lè gbé sí lẹ́gbẹ̀ẹ́ mi èèrí lẹ́yìn kùkù tí olóyún èèrí bí tí mo lè gbé sí lẹ́gbẹ̀ẹ́ mi kí wọ́n fẹ́ máa ṣe tẹ́síwíyà bainahu wa bayni ya subhanallah ọlọ́run níjó ṣẹlẹ̀ èyí kàn wo prógámù ẹ̀ báyìí ẹ̀ ní sẹ́ ń pa mí ó ní kí n wo òun gba fánù kéèyàn tó bá fi fáànù sí fáànù kọ́dé sí ṣé ẹgẹ́ ma fi ṣe fáànù ṣé wọ́n sọ pé ńgbà tó ní fáànù lè mi ò ní ni ọ̀tàn fáànù láàárọ̀ ọ̀tàn lóru ó dèmí náà ní sólà
sótán fáànù sólà ló ń gbọ́ ohun rẹ̀ kí ló kọ́ rẹ̀ ná Sun King èmi náà ní sólà dà wá sọ́gbà tí sólà yóò ní ṣiṣẹ́ fún mi sólà àti ẹnìkan ní máa ṣiṣẹ́ lóru tí tọ̀dọ̀ tí wòye ṣiṣẹ́ àlókù òun là ń kẹ́ni yẹn ní tẹ́ fẹ́ fáyé ó ní kí n wà wọ̀ ohun ẹ̀rín pa mí gbà tó ní kí n wà wọ̀ èmi ò rí báwọ̀ ohun ṣe rí ọlọ́run ọba mi ò ní jẹ́ káwọ̀ mi rí báwọ̀ rẹ̀ ti rí láíláí àwọn tí wọ́n bá mọ èèyàn wò dáadáa wọ́n táwọn bá ti wojú rẹ̀ wọ́n ti pé káì ògógóró hàn lára eléyìí àwọn tó gògóró ti jẹ la ni wọ́n máa rí bọ́ ti rí òkùnkùn tí olóyin má jẹ́ mi tán o àwọn tó gògóró ti jẹ la ètè ń sọ yìí gbogbo ẹni tó bá mọ nǹkan wò ẹ tó lọ lè tó fọ́tò rẹ̀ wò àwọn tí ògógóró ti jẹ la ni wọ́n máa rí bọ́ ti rí òun ọkà wà mọ̀gítà rù ọ̀rọ̀ yìí pé bóyá ọ̀nkí ọ̀sára àgbá kò ní sí ọ kùkù tí olóyin àgbá kò ní sí ọ irú fáàrí tọmọ ìyá rẹ wá ṣe èyí ń kọ̀ǹpó tó ní bàbá àwọn àfáà ní bàbá àwọn sì ti ní àwọn prodọ́tì ó ní àwọn ó láwọn pòfẹ́sọ̀ èmi ò jiyàn rẹ̀ wàláhì jiyàn rẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wàláhì jiyàn rẹ̀ tó bá já sí pé ó rí bẹ́ẹ̀ mo bá bàbá náà mo bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ó dà pé àwọn ni wọ́n máa jẹ́ Sheikh Abdul Karim tó yẹ kó bá rí bẹ́ẹ̀ àmọ́rú fáàrí tí kọ̀ǹpó ṣeun kùkù tí olóyin ìwọ náà bóde kọ́ bọ́ sí ìkíní báyìí kọ́ wá ṣerú fáàrí hùn sọ fáyé pàfà bàbá rẹ̀ kùkù tí olóyin má fi fáànù ṣe fáàrí ipé ń fẹ́ lọ́sàn ń fẹ́ lóru má fi fáànù ṣe fáàrí àwọ̀ àwọn ológógóró tí ògógóró ti hàn lára rẹ̀ má fi ṣe fáàrí fi ń tí bàbá rẹ̀ produce fi ṣe fáàrí sọ fáyé sọ pàfà ní bàbá rẹ̀ sọ fún ayé jẹ́ káyé mọ̀ yí pé bàbá rẹ̀ ti produce àwọn èèyàn kàǹkà níbi kíni níbi máa wù níbi ọtí kàkà tí bàbá tí ó fi kọ́yàn kéwú ọtí ẹni ń tẹ́ni àwọn èèyàn lélẹ́rí ìwọ wá ń ṣe fáàrí pẹ̀lú fáànù ọ̀rí pọ́ ọmọ lálàsí ni ọ kùkù tí olóyìn kọ́lọ̀ tó dákọ̀ mi bí prógámù olóhùn máa dákọ̀ mi ni òun fẹ́ kọ́ mi lẹ́kọ̀ọ́ níwọ̀n tí bàbá tó bí òun tó kọ́ mi lẹ́kọ̀ọ́ ìwọ ló wá pè mí lẹ́kọ̀ọ́ ọmọ ọdún mélòó ni ọ mo béèrè lọ́wọ́ rẹ ni ṣáájú ń tọ́ lèmi àti bàbá rẹ tí ò ní làákàyè wípé bí èèyàn bá ti mú tí ponú ṣẹ́rù bàbá òun ẹni ó pè mí lẹ́kọ̀ọ́ afani fàjúrìlẹ̀ hamurata ìkúntà fàtà tó bá wọ̀ tún lè sọ pé fàtírùkìlẹ̀ hamurata ìkúntà fàtà كيف يسعى في جنون من أقل كيف يسعى في جنون من أقل fájúrì lè kàmúrátà fọtílẹ̀ má mọ́ ma ìwọ́n sì tó bòdì ọ̀sọ̀ fún gbogbo ayé ọ ní gbajúmọ̀ bàbá rẹ̀ kálukú sì mọ̀ yí pé gbajúmọ̀ máa ṣe fàájì ya subhanallah ya subhanallah ọ sì lè sọ fún gbogbo ayé boldly níwọ̀ tó ń pera rẹ̀ láàfáà tó ń pera rẹ̀ ní màámù fáwọn kan tó lọ́n ṣe kútúbà níwájú àwọn kan kayfa takunu khutubatuka indama taktubu an-nasa wa anta tata'addath anil khamri an shurbil khamri bó ní kútúbà rẹ̀ ṣe fẹ́ rí kọdún wájú àwọn èèyàn kí kútúbà wá bọ́ débi wípé innal khamra wal maisir والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه كيف تفسر هذه الآية on sọ fún gbogbo ayé on tó wá ń sọ ní sọ ìyàn bàbá rẹ̀ mutí on ní kódà bóyá wọn tó ti mú láàárọ̀ yìí torí gbajúmọ̀ ní bàbá rẹ̀ irú gbajúmọ̀ wo bàbá tó bí ọ irú gbajúmọ̀ wo ìwọ ló máa wá jáde gbogbo ìgbà tó máa lọ́gun fáyé kíní kan bàbá Mudiru Markazi kìí ṣe bá ń bínú wọn kìí ṣe bá nífẹ̀ẹ́ wọn àmọ́ tí wọ́n bá sọ nǹkan tó tako ẹ̀sìn wa á jáde sí wọn níwọ̀ tó rí bàbá rẹ̀ jáde sí ṣé ọtí kò takẹ̀sìn ọtí lófin nínú Islam pẹ́ni tí máa mú kí wọ́n ṣe ní ẹgbà ni wọ́n fi máa ń pè ní bintu thamanin ní tí wọ́n fi ń pè ọtí bẹ́ẹ̀ nu kìnnáyà tí wọ́n máa ń lò fọ́tínù tàbá sọ pé bintu thamanin kinayatun anil khamri òfin tí Islam gbé kalẹ̀ fún ni pé ẹni ó bá mú ẹ̀nà ní ẹgbà 80
bàbá tó bí ọ ti mú ó ti ata ọtí yẹn gan ó ti domi ara rẹ̀ ó ti dẹ̀jẹ̀ ara rẹ̀ ó ti dàtọ̀ rẹ̀ àtọ̀ ló fi bí ọ. ìwọ wàá fira rẹ̀ wé ẹni tí tó ṣe pé wọ́n sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run wọ́n bí sínú ìmọ́lẹ̀ Ọlọ́run àjọra wa bí tí wò àjọra wa. ìwọ náà wá jáde kó ṣe fáàrí irú fáàrí tó máa yá rẹ̀ sí tó láfàm bàbá àwọn sì ní prodọ́tì ẹni ó ti di professor mbẹ́nu ẹni tó ti di doctor mbẹ́nu ìwọ náà ṣerú fáàrí ò ṣe fáyé. ìwọ wá jáde ọwá ṣe fáàrí sí mi ní òun gbatẹ́gùn èmi owó bá wọ̀lẹ́ ti rí ni torí ó gbatẹ́gùn láàárọ̀ ọgbà lọ́sàn ọgbà lálẹ́ ọ sì jẹun tó dáa irú kí ló ń jẹ tó dáa. ṣé bí fàájì nìwọ náà ń sí torí fàájì bàbá tó bí ọlọ́mọ náà ọ̀rẹ́ kan máa pa mí lẹ́rìn gbogbo tí wọ́n fi máa fi nǹkan dọ́gba ara wọn láyé èyí tí ìrí nǹkan náà tó lè fi ara rẹ̀ dọ́gba mi èyí mo sọ openly lọ́jọ́ eré mi ìṣẹ́gbẹ́ rẹ̀ wàláhì tàláhì sọmọbìnrin ilẹ̀sìn láìláìlá wa èmi ìṣẹ́gbẹ́ rẹ̀ lọ́jọ́ eré mo máa kí ojú ọlọ mo máa jù ọlọ ní o kò tí ẹ̀ kò nídìí wípé kí n ṣẹ̀ṣẹ̀ máa èyí gbọ́dọ̀ pariwo sọ́gan kí n kàrá sọ báyìí àwọn èèyàn ti mọ̀ pé tí n sọ bó ti rí nù ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ mà pé bó ti rí nù ìwọ gẹ́gẹ́ fún rẹ̀ ọmọ pé bó ti rí nù ọ̀nà àwọn aláwọ̀ àgbàfíra rẹ̀ kọ̀mpítì ni ìwọ jẹun tó dá irú kí ló ń jẹ sọ́run tó ń jẹ fáyé gbogbo tí ń jó ń jẹ tọmọlúwàbí máa jẹ wàlọ́hì tàláhì sọmọbìnrin ilẹ̀sìn láìláìlá wa kò sí èyí tọ́ba mi ò jẹ máa rí jẹ nírọ̀rùn khalas kò sí èyí tí ọba mi ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí n máa dààmú kí n máa ṣe wàhálà kí n tó rí jẹ nínú gbogbo tí ń jó ń jẹ tọmọlúwàbí máa jẹ tí mùsùlùmí máa jẹ. ká tó wá sọ wípé oúnjẹ jíjẹ ni wọ́n máa fi ṣe fáàrí ọ̀dẹ̀ ni ọ́ ọ̀dẹ̀ ni ọ́ àlìjọ́n ebi tọ́ríùn oníṣẹ́ àárò sọlẹ̀ èyí àwọn ẹni àná àwọn tí wọ́n ti lọ àwọn èèyàn dáadáa àwọn àfá àwọn tí ń já àwọn wòlíì Ọlọ́run àwọ̀tẹ́lẹ̀ tí wọ́n lè bí ebi ò sínú tá a fi yọyàn bọ́lọ̀ bá wá ṣàánú tó ní kébi má pa á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ebi ò pa mí ò wàláhì Ọlọ́run ò fi mi pa mí wàláhì tàlá ò dúpẹ́ fọ́lọ́ lérí ẹ̀ má fi ìwé yìí ò ṣe fàrí mọ́ ń túmọ̀ wípé làákàyè rẹ̀ kẹ́ńkẹ́ni náà ní sílẹ̀ dísẹ́yìn kẹ́ńkẹ́ni èmi kà máa wo gbogbo àwọn ohun fẹ̀tọ́ ọmọ mu àtọ̀ bá lọ́n ṣe program bìkọ́ lójú àríwọ̀ ọmọ ìrírà rẹ̀ yìí pé ọ̀nẹ́ làákàyè wàláhì mo fọba tó dá ìbò búra làákàyè rẹ̀ ti kéré jù ó ti kéré jù tó ti làákàyè ò bá kéré ni ó ní máa fi irú eléyìí ò ṣe fàrí àwọn gbàtẹ́gùn èèyàn jẹun tó dáa àwọn ṣe kínní èmi ò wá wọ rẹ ni ní àwọ̀ rẹ tó rí bí àwọ̀ tọ́kì ẹsẹ̀ oúnjẹ sábà láàmì sèkèrọ̀lá tí ó yàtọ̀ sáwọ̀ tọ́kì àwọ̀ tó yẹ pé àwọn tí wọ́n bá mọ̀yàn wò wọ́n mọ̀ pé ògógóró ní hàn lára àwọ̀ yìí. so ibi tí mo ti lọ ọ̀dọ̀ ọmọ ìyá rẹ mo ti lọ tí máa pààrà lérí ahọ́n rẹ gbogbo gbà pé ẹ bàjẹ́ gán ìrìn ẹ̀dá Ọlọ́run tó bàjẹ́ jọ ìrìn ẹ̀dá Ọlọ́run tó ponú tí ọ ìrìn tó wá rẹ̀dọ̀ Ọlọ́run tó gọ̀tọ̀ torí tó ọba ponú ni ọ ní máa pe irú bàbá òun lè márùn jáde sí ìwọ ọmọ jò ìwọ ọmọ jò ìwọ ọmọ etí ìwọ ọmọ etí ọ ní máa pe irú rẹ jáde sí ìwọ bàbá òun lè márùn ọ ní máa pe àwọn kan wọn ní ti sọ̀rọ̀ ẹ máa mẹ́nu ká bàbá yẹn bàbá òun lè márùn tí wọ́n tó kalẹ̀ fèsì bàbá àwọn àkàkọ́ ni àbọ̀ ponú ni irú tó ń pe bàbá òun lè márùn sí pé kẹjọ sí òní bàbá tó bí ọ ni wọ́n jọ jáde síra wọn tí wọ́n jọ sí bàbá tó bí ọ ni ẹsẹ̀ òjà fáwọn ẹ̀dì ìyá ni wúrà ẹni bára ni òpònú náà jẹ tó dáa níwèé ń bára ìwà alátẹnujẹ tó ṣe pé àtẹnujẹ ẹni ń gbé àti bí ó yẹ kó dé àti bí tí ó yẹ kó dé àti bí ó yẹ kó wọ̀ àti bí tí ó yẹ kó wọ̀ àtẹnujẹ ní gbé ọ káàkiri májè tán ẹsẹ̀ rẹ kù díẹ̀ ọlọdọlọgbọ níwọ sákìsákì sákàsákà ni so mo ti ní ìfẹ́ kí programu yìí pẹ́ ẹjẹ ọ̀rọ̀ agélé yóò bàbá mo wá fẹ́ bọ́ sí rí alfa two-face alfa two-face àánú rẹ̀ sì ń sinmi marikasi ni o wallahi innahu kana markaziyan ta'alluman kí n má sọ pé ilé ma tọrọ níbí ma rẹ̀ ti ma kana markaziyan ta'alluman lakinnahu
gairu markaziyyin khulqan wa mu'amalatan tebari tí ó bá sọ Maulana al-Mudir kásẹ̀ rẹ̀ lé ayé rí ọ sọ́mọ̀ pé kálukú ti mọ̀ ọmọ wallahi tallahi gbogbo èèyàn ló ti mọ̀ pé mùnáfíkì ni ọ wallahi tallahi kálukú ti mọ̀ ní mùnáfíkì mo fọlọ́sẹ̀ Maulana al-Mudir ìmọ̀ fagẹ́ ní ọ̀gá báyìí káì wallahi gbogbo èèyàn ló ti mọ̀ pé mùnáfíkì ni ọ ìfàlùkùránì sẹ́ wallahi tallahi gbogbo yìí tàn sí wọn tara rẹ̀ ni wọ́n jáde síta ọláyé àwọn kan ti bàjẹ́ ọní tí ò jẹ́ kí wọ́n ti mọ̀ ní wípé wọ́n èyí tí ìṣiṣẹ́ débi wípé kí wọ́n máa wá oyè kan nínú ìlú yìí lọ́dọ̀ ọba Ìlọrin ọpọnú gan o ọya wèrè gan eré ẹ̀ dàrú gan o kí ló dé tí táwọn èèyàn rí báyìí ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ṣé o mọ̀ pé ayé rẹ̀ ti bàjẹ́ sọ́mọ̀ wàláhì ayé rẹ̀ ti bàjẹ́ ẹ̀ ń já ọ sí tọ́ọ̀bá mọ̀ torí gbogbo èèyàn wọ́n ti mọ̀ pẹ̀lú nifaq ata kibar minal markaziyyin kálukú wọn kà bójú ka wọn wọ̀ ni wọ́n ti discover àrùn èèyàn tó jẹ́ ìní ó fi já sí wípé gbogbo tó bá ń wò wí gbogbo tó bá ń wò sọ kálukú yà sí ọ wọn ní yà sí ọ wọ́n ti mọ̀ ọ́ wọ́n ti mọ̀ ọ́ jẹ́ wá sọ kí ní kàfẹ́ ǹjẹ́ ó di téèyàn bá joyè ńlé ọba káyẹ̀ rẹ̀ tó dá mo béèrè lọ́wọ́ ẹni àwọn tájọyè ńlé ọba yìí láyé wọn dá ayé wọn dá o àmọ́ ṣé ó túmọ̀ wípé béèyàn ò bá ti joyè ńlé ọba lọ́rin ayé rẹ̀ dá eré ẹ̀ ti burú wọ́n èyí jẹ́ ìmáàmù ńlé wa ìmáàmù lọ́rin wọ́n èyí jẹ́ ìmáàmù lọ́rin nínú ìran wa so irú owó wo mo fẹ́ ní tí mo fẹ́ sọ pé mo fẹ́ ná tí mo fẹ́ ní mo fẹ́ fi bribe wọn nílé ọba tí wọ́n fi mú jẹ́ ìmáàmù lọ́rin eré ẹ̀ ti burú ìmáàmù ìmàlé wọ́n èyí jẹ́ ìran wa ìran tápàlà wa ìmáàmù gàmbàrí wọ́n èyí jẹ́ ńlé wa ó ní ìdílé tí ń jẹ́ ajánásí wọ́n èyí jẹ́ ńlé wa ó ní ìdílé tí wọ́n ti ń jẹ́ wọ́n èyí sì jẹ́ rábà náà ńlé wa mo kàn já náà lé àná bẹ mo já náà wọn bẹ́ẹ̀ nílé kòkè ó kò béèrè mo fẹ́ yàwó ń bẹ́ẹ̀ kàláàsì ó tán ìsìfẹ́ yàwó ń bẹ̀ mi ò sọ wípé kí oyè tán jẹ́ ńlé wọn padà kàn mí ó tán gbogbo tí mo kàkalẹ̀ yìí sọ èyí tí ń sọ pé tó bá di lọ́la mo fẹ́ wá ń bẹ́ gbogbo tí mo wá kàkalẹ̀ yìí sọ èyí tó lè kan ìdílé yín sọ yìí tó lè kan ìdílé yín ọpọnú gan mo fọlọ́ mo fi búra ọmọ wa lọ́wájú ọmọ lẹ́yìn ọmọ lọ́tún ọmọ lòsì ọmọ sígbá ọmọ sàwó àtá tó ìjẹ́ pé kọ̀ǹpó yìí ṣe bá tó sọ ọtún sọ ìwọ náà tún sọ bóyá àná lọ sọ àbó ní tọ́ ní kọ̀ǹpó sọ fún pé ọkàn máa ń ṣe báyìí wàláhì mo fọba tó dá mi mo fi búra ìwà tó ọmọ ẹwù gẹ́gẹ́ tí gbogbo ayé mọ̀ ọmọ nù ìwà báyìí kí a máa lọ́lọ́kọlọ́kọ bí ìdè ọlọ́run máa tú àṣírí rẹ̀ lé mi lọ́wọ́ gẹ́ni mo fi ọlọ́run ọba tó dá mi mo fi sẹ́yìn ọlọ́run mọ̀ọ́mọ̀ ó tú àṣírí rẹ̀ lé mi lọ́wọ́ direct straight lémi tó ṣe pé èmi ní ń bọ́ pé gbogbo àwọn jàmá gbogbo àwọn èèyàn wa pé ẹjá gbàgbé ọ̀rọ̀ lágbàjá dákọjá fèrèjì ẹ̀dákùn torí tọ́lọ́ ẹjá gbàgbé ẹ̀ káàkà kún sí pé ó ṣàṣìṣe ni àmọ́ wọ́n sọ pé tá a bá gún ata lódó tá a tún wá lo ata lọ́lọ́ ìwà ta ò ní fatálẹ̀ ìwà ta ò ní fatálẹ̀ lémi ẹ̀hún èyí sì sọ fún ọ kí n tó lọ lè máa ṣàtúnṣe tí ń ṣe nípa rẹ̀ lẹ́yìn àmọ́ gbọ́ wọ́n jẹ́ ó yọ pé lágbàjá sí nǹkan báyìí pa rẹ̀ ọ sì tún pé èèyàn ọ sì ń dá ọ̀rọ̀ mi lẹ̀ fún láburú tí ó bá já sí pé ń tọ̀ òun ló pè mí tó sọ fún mi èmi nu ọba tó dá mi nu mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ direct báyìí tó sọ̀rọ̀ ìlé ní sí kọ̀ sí ọmọ tá yóò fi parí tí ayé ò fi parí ìlé ní sí kọ̀ sí ọmọ níwọ̀ tó já sí pé kò tí ì sírú ẹ̀dọ́ ọlọ́run láyé tẹ́lẹ̀ jọ wà lérí fídíò lérí fóònù tọ́ ní rìkọ́dù ẹ̀ kò sí ẹ̀ ń tọ̀ láyé àwọn èèyàn ti mọ̀ wọ́n ti rí náà rí ọ ma tá pè ní khiyana ni khiyana tó mọ̀kálàmà khiyana tó lè mọ̀kálàmà sí ọmọ ni
anabi sallallahu alaihi wasallam anabi ni ayatul munafiki thalatha àmì tá fi dá munafiki èyàn mọ̀ ó ní mẹ́ta ni isa adatha kadhiba tó bá sọ̀rọ̀ yóò parọ́ wa isa wa'ada akhalafa tó bá ṣàdéhùn yóò yapa àdéhùn wa isa utumina khana tẹ́ bá wá gbé tẹ́ bá fi nǹkan samana sí sọ́dọ̀ ẹ̀ yóò jàmbá khiyana anta khayin akhin ni o khayin ni o ìwọ sọ pa ya wọn kan ti bàjẹ́ kò sáyé ẹni tó bàjẹ́ tó ayé rẹ̀ ní wọ sọ̀rọ̀ pa ayé rẹ̀ dá wallahi ayé rẹ̀ ò dájú ayé mi ló fa lọ́pàá ṣe ìwọ tó ń sọ ẹ̀rí àtàn lọ́fìrà rẹ̀ wé mi ọ́fìrà rẹ̀ wé mi tó já sí pé gbogbo téèyàn bá rí pẹ̀lú mi pé mo ní èmi gangan mo ní ọ́fìrà wé mi gbogbo tí n bá ní téèyàn bá rí pẹ̀lú mi èmi mo ní gbogbo ẹ̀ ọ wá fi wéwọ tó já sí pé béèyàn bá yọ tòkè tilẹ̀ ti dúró gbogbo òdúró rẹ̀ wọkọ̀ dání táwa láyé rẹ̀ dájú ra wọn. àfààní wàlájú báyìí akíhà mọ̀rọ̀ bébì àìrìsì yùtọ̀líhùn ha fi ṣáàní kayfa yaf'alu alu ọ̀rọ̀ pé mi ń bẹnu ẹni tá máa gbẹ́gẹ̀ sí ayá odidi èèyàn máa ń fàlú tí èmi kìí sí ààbọ̀ al-qa'imu bi nafsi mo dá dúró lẹ́yìn ọlọ́run tí mo fara tì ìfi ara tì kankan qa'imu bi nafsi mo dá dúró mo dá nàró ìdábẹ̀ lẹ́rì dúró ọ fi wéwọ tó já sí pé ọ̀dá dúró ọ̀dá bẹ̀rẹ̀ ọ̀dá jòkó ìjọra wọn afá two face má jẹ tán àmùrúkà la yakhafa ala ahadin àmùrúkà la yakhafa ala ahadin ọ̀rí ò pamọ́ fáwọn èèyàn ọ̀rí ò pamọ́ fáwọn èèyàn bí tí wò kó mọ́ ìwọ ni ọwọ́ kọ́ lọ lè ṣàtúnṣe ìgbésí ayé rẹ kó tó bàjẹ́ jù báyìí lọ ayé rẹ ti bàjẹ́ o olódó lọ́gbọ́n kódà kèése yóò bàjẹ́ ayé rẹ ti bàjẹ́ ìsàwọn òrìfàlì insanu bil kadhibi wa bil khiyana ayé rẹ ti bàjẹ́ ayé rẹ ti bàjẹ́ kó tó lè gain trust àwọn èèyàn padà ọ̀nà jìn tí ń já sí wípé àti gùn kíní àti tọ́lùfù àkọ́kọ́ àti tọ́lùfù ẹlẹ́ẹ̀kejì kò sẹ́yìí tí wọ́n ti mọ̀ wípé ẹni báyìí báyìí ni ọmọ tàláwùwẹ̀ wala takunu ala halin takumu biha kama talawwanu fi àṣewà àbí alégúlù ọ̀rọ̀ rẹ̀ wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eégún níbi aṣọ rẹ̀ tó ìpé eríṣiríṣi kọ́lọ̀ ẹlẹ́bàmbẹ̀ ṣé white ẹ̀sìn gẹ̀yà jazakumullahu khairan munafiki munafik ìwọ́n jáde síta wọn sọ pé ayé àwọn kan bàjẹ́ ìhàrá yẹ ẹni tó bàjẹ́ tó ayé rẹ̀ wallahi ìrì ṣebí làwọn èèyàn ti ń kíkùn ẹ̀rí rẹ̀ fún ọ ṣebí wọ́n ti ń kíkùn ṣebí ọgbọ́n tí kọ̀ǹpó náà wí pa rẹ̀ ṣebí ọgbọ́n tí kọ̀ǹpó sọ nípa àwọn tán bí ọ sọ gbọ́gbọ́n tán sọ sọ́ọ̀sì mọ̀ pé mo sọ fún ọ níjọ́ tó bú bàbá mi sọ mọ̀ pé mo sọ fún ọ níjọ́ náà mo ní má mú mi débi kí n sọ tàwọn tó bí ọ má mú mi débẹ̀ èmi sáré kọlù àwọn tó bíyàn ọ bú bàbá mi síbẹ̀síbẹ̀ ọ̀tún wá sinmi ọ̀tún wá dákẹ́ kí ni mo gbégbà rẹ̀ gẹ́gẹ́ kí ni problem ẹ̀ tó bá wá ṣe báyìí lónìí ọ̀tún ṣe báyìí lọ́la ṣe bí wọ́n lọ jáde bóyá náà àbíjẹta tó ń sọ pé kí wọ́n fi kọ̀ǹpólẹ̀ ọ̀pẹ̀ ní blọ́gà níbẹ̀ ọ̀ríkà fílẹ̀ oníwọ̀ lọ mọ́ kíní kan tó sọ àwọn ọ̀rọ̀ tó ṣe kíní tọ̀hún jáde ó kó ìlàdí fún ọ báyìí dé lọ bá tún lọ lè ṣe program lónìí lọ bá ń kí happy birthday to you pé eré ẹ̀ ti burú wo falùpàrí kíní kan bẹ́ẹ̀ sì ṣe ń wo ohun aláníyàn rẹ̀ ni àníyàn rẹ̀ dáa kọ́dà òun ní sọ wípé bàbá wazir wazir mọ́ká ìtajà jẹun tó kágbé wálé ọba káwájọ wazir Ìlọrin kọ́ wazir Ìlọrin ni
àga kan ilé mi ní ilé tiẹ̀ ní ibi tó rẹ́ǹtì nǹkan kan àmọ́ àmọ́ ẹja gan báwa bá ṣe ta ló bí ọ lẹ́jọ́ ta ló béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ àwa mọ̀ dáhìmọ̀ tahtajib tatasatta dáhìmọ̀ wara'a ibra àwa mọ̀ a sì understand yẹn ṣé bá sọ́njọ́ ní pẹ́ tí kò jọjọ́ kọ́ ní kọ́lẹ̀ tó 25 fún ẹ bá 100 ẹ bá 100 ìwà ọmọ ní máa mọ́ máa sókè bẹ́ẹ̀ ẹ ń bọ̀ ẹ ti dé o ẹ ń bọ̀ wá ẹ ti dé tọ́lọ́ ti kí ọwọ́ pọ̀ mi lẹ́nu báyìí ọ béèrè kí ni mo fẹ́ sọ hadha wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu ẹ dákun ẹ bá mi share program yìí dáadáa ẹ bá mi share ẹ bá mi fún aka dáadáa ọlọ́run gbàdúrà gbogbo wa fúlàní muhammadu dọ́lọ́ wàlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam.